go share live. We are live again. Erua the love is too much. 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 Love is there. Go share live at Erua. Like and share. The love is too much. Ìbàràpá ló ń pè bá Ìbàràpá. Ìbàràpá live. Ẹni tó lọ́hùn ún fẹ́ lọ́mọ èèyàn pàápàá jùlọ ìlú Èrúwà kò ní bàjẹ́ mọ́ nínú ogun Fúlàní òyìnbó ni wa àwọn bàbá wọ́n sọ yìí pé kàkà kí n dọ̀bálẹ̀ fún gàmbà kí n kúkú àníjẹun Fúlàní láéláé gbogbo ọmọ Yorùbá káàkiri àgbáyé tí wọ́n ń wò wá lẹ́nu ọ̀dọ̀ bàbá wa Elérúwà la wà yìí tí ẹni tó yẹ lọ́ba tó yẹ nípò tí gómìnà wa Ẹnjìnà Olúwaṣèyí Mákindé tó fi gbóyè lọ́dẹ̀ mọ̀ fóun lọ́tọ̀ tí ó ṣèwú tí ó ṣàbòsí ọlọ́jẹ́ kí ẹ̀mí gómìnà wa ní ogun kábíyèsí sí yé tó gbà tẹ ti gbóyè tí gómìnà yẹn wá ti fi síbẹ̀ pé tí ìráyè wá sálámọ̀ sí ibi tí mo fi wá lẹ́nu nìyẹn pé kí wá kí bàbá mi kú oríire òtútù ẹ̀jẹ̀ pẹ́ èmi yóò gùn. Francis orílẹ̀-èdè bàbá mi dáadáa Àlàó lẹ́gbọ̀ngájí mo fi ìdúpọ̀ lọ́wọ́ yìí bàbá mi ní kí wọ́n wà Canada lọ́wọ́ báyìí wọ́n làwọn àti sọ̀rọ̀ ẹgbẹ́ ni wọ́n sọ fún mi wọ́n làwọn àti sọ̀rọ̀ pé àwọn sọ pé wọ́n máa ń bọ̀ lọ́dọ̀ yìí o ẹgbẹ́ gbàlejò ẹ̀ èmi yóò kú fún mi ọlọ́run òjì kí bàbá mi orúkọ kó dé láyọ̀ bá a láyọ̀ ohun tí mò ń lọ bá bàbá fún náà ní àgbo ilẹ̀ Yorùbá security ilẹ̀ Yorùbá ó ṣe kókó náà ó ṣe kókó ó ṣe pàtàkì because bí ìtàn yẹn ṣe ń lọ ẹ̀yin náà bàbá kọ́lọ́ jẹ́ mi ogun ẹ̀yin náà mọ̀ fún nígbà tẹ́ ẹ wà káyọ̀ tó ní pẹ́ débò yìí gbogbo ọ̀dọ́ wa ń bíbà yìí a lè wá ń ta tàbá tẹ́lẹ̀ bá tó bá mú a lè sùn wájú ta tí ì ṣe kẹ̀kẹ́ tó ṣe wá a lè bọ́ bọ̀lú kólá tó tó olú àwọn bàbá ọ̀rọ̀ pé ilẹ̀ sọmọdé okòóló ńláyà kọ́ bọ́lá tó fò kúrò kí ló ṣe lóko má bọ́ lé ẹ bá dáná ohun ti Fúlàní ó jiyàn pé tí wọn bá pa sọ́dọ̀ ògùn bàbá pa bí Fúlàní fún wọn tí bí Fúlàní kẹta ń gbà náà ẹ̀kọ́ jẹ́ sùn àwọn bàbá àgbà nípa jẹ̀gẹ́ wọn lóko tàbá fẹ́ wá sọ́jà àgbà náà wọ́n lè sùn lọ́fà kalẹ̀ ní kò síbẹ̀ wọ́n ṣe lè dáko Fúlàní ọwọ́ tó wọ́n pa gbogbo ẹ̀jẹ̀ òfin yé kí láti rìn bó ṣe wà lẹ̀ bàbá wa gẹ́gẹ́ lọ́rọ̀ bí káwé sọ lẹ́ẹ̀kan ká ní kálukú bá tí àbò bá wà tí Fúlàní ọ̀tọ̀ wa káwọn ní ọtí kálukú lọ́nà ẹ̀ kí la fẹ́ mọ pé wọ́n kọ̀ lórí ilẹ̀ wa fún bọ̀ àrà tí wọ́n ń dá lọ́dọ̀ tiwa àwọn ò dá lọ́dọ̀ wọn nígbà fi ń bínú tí mo fi yarí gbà yẹn náà nìyẹn ṣùgbọ́n mo lè sọ fún ọ ní sí mo dúró sí àkàkánú bàbá mi ọmọ àti ọmọ tó lé ní ọkọ pa yẹn kíkẹ́ tọ́mọ tẹ ibi mo ṣe bínú gbà yẹn náà nìyẹn àwa lè sọ wípé a bínú mi ò kàyè mi ò jalè mo jà fẹ́ fún àwọn bróda mi àwọn bàbá mi mo fẹ́ rí ifẹ̀ òun náà fẹ́ fẹ́ láyé ni ọlọ́run jẹ́ rí ifẹ̀ èmi náà bá lè fẹ́ rí ifẹ̀ dáadáa fún ọlá ńlá pẹ̀lú ìfọkànbalẹ̀ tí àìsàn kẹ́kọ̀ọ́ ò ní ṣe yí bàbá mi ní òkùnkùn ewé àgbọn ọ̀tẹ̀ ọ̀ bàbá mi ní òkùnkùn nínú ara kúkúrú lé bí mọ̀ bí bàbá mi bá kú bíbẹ̀ nínú lásìkò ilẹ̀ kò sí níbi sẹ́yìn ilé ọ̀gẹ́rẹ́ àkọ́kọ́ yẹrí ajẹ́lẹ̀ ẹ̀ka ayé alákòóre àgbẹ̀dúgbò wa mi o. bàjẹ́ àbá bàjẹ́ oṣù bàjẹ́ àjẹ́ olóńgbò bàjẹ́ tọ́lọ̀ kólé ayé lọ́wọ́ àṣẹwà ayé alálẹ̀ ilẹ̀ yìí gbà wọ̀ tẹ̀lẹ̀ yìí dó bàṣẹ kó dúró abẹ́wò akẹ́lẹ́ bọ́ba ṣúra àbẹ̀sí tí ló fi lórí èmi bàbá sàmìlà nígbà nígbà mọ́tò bá àbẹ̀sí. ẹ má bínú sí wa nẹ́tíwọ̀kì ni ẹ má bínú sí wa ẹ má bínú nẹ́tíwọ̀kì wa ni ẹ má bínú sí wa yàrá ìṣòro àyè nẹ́tíwọ̀kì ẹ má bínú the connection is too bad ẹ má bínú sí wa. Network wa ló ń ṣe ségesège ẹ má bínú sí wa èèyàn tẹ́ ń wọ ẹ má bínú. ọba nítorí ilẹ̀ mọ́lẹ̀ nínú ìbàdí ìjọba gbogbo ọ̀rọ̀ ó fi dájọ́ rivers kò ní sí wàhálà kò ní sí dààmú
bá ní sí òde ọ̀run akọ́nimọ̀ ti di ọ̀run máa bọ́ ẹ kò ní ṣàṣetì kò ní mú táàtì àti ọmọ àwa bèbè ọ̀rẹ́ tó ń ṣe yìí náà òkú níbi kan tó ṣe ń gba owó kò sí kóòtù mọ̀ ẹ̀ táàgbé kóòtù wà fún àti ọmọ àpò olúwa tó ń kúrò náà kàkà náà wọ́n ń jẹ kàkà náà wọ́n mú èkó rógbó ní ìbàdí ọ̀run àbùdá lòdì àbòdì àwọn àgbà ni wọ́n ń gbà wọ́n. Àṣẹ, àṣẹ, àṣẹ. Mo bá ń lọ, ó máa gbà yìí. Gbogbo èrè tó ń káàkiri ilẹ̀ Yorùbá gbogbo tó ń tọ́jọ́ lọ́balọ́ba gbogbo tọ́jọ́ bàbá wa láàyè tọ́jọ́ ní tọ́jọ́ gbígbọ́n tọ́jọ́ alágbé lọ́jọ́ nínú ẹ̀kọ́ gbogbo ẹ̀ náà láti rí gbogbo bá ń lọ ọlọ́run máa ṣe ẹ lọ. Àṣẹ. Ọlọ́run máa ṣe ẹ bọ́. Àṣẹ. Ilé tó wọ̀ tó ní lè jáde mọ́ kò ní ṣẹlẹ̀. Àṣẹ. Ilé tó jáde ò ní lè wọlé mọ́ kò ní ṣẹlẹ̀. Wọ́n ti ń wọlé bẹ́ẹ̀ ló sì máa jà. Nàìjíríà ò ní bàjẹ́. Ó ti súre fún gómìnà wa Abíọ́dún Olúwaṣèyí Mákindé kó ṣe fún wọn létí ibi tó ṣe fún wa tí wọn náà mọ rírì ẹ̀ lẹ́yìn tó sì gbàdúrà fún bàbá yẹn. Àdúrà tó gbà fún gómìnà tó lọ́yọ̀ọ́ Abíọ́dún Ṣèyí Mákindé àdúrà náà lọ dé àṣẹ. Yóò tún mọ̀ òun yóò tún máa mọ̀ ọ́ ṣe yóò lẹ̀ ní tì àṣẹ, àṣẹ Èdùmàrè. Aláṣẹ ayé aláṣẹ ìṣòro aláṣẹ ayé méjì ayé yóò gbàgbé o. Aláṣẹ lẹ́yìn pátápátá àtúntò àdúrà tí wọ́n ní ó gbà o. Kékeré yín àgbà yín náà dàgbà. Ẹ máa wá ṣe gbogbo pẹ̀lẹ́pẹ̀lẹ́ àbí sọ ọ̀gbọ́dọ̀ mọ́ gbá àwọn ọ̀gbọ́dọ̀ gbá wo yóò rí bẹ́ẹ̀ lóṣẹ̀ bẹ́ẹ̀ gbogbo ẹni olóyè tẹwàá ní ìlú ọ̀dọ̀ ní jagun mo fi yàn kọ́lá mo fi yàn mo kí olórí láti gbogbo àwọn ọmọ ọba àdúgbò àṣẹṣẹ olórí ìlú tó kọ́lé adé gbogbo lórí láàfin ọba àkànbí àgbọn ọmọ alágbọ̀n ọ̀tá ọmọ ẹ̀kọ́ ẹ̀wọ̀n àjà ọmọ ẹ̀wọ̀n àlédè iyán òbọ̀kàrẹ́ olúbísí iyán abara funfun ọgá abara mi ìlú jọjọ ọmọ àlàkẹ́ ìbísọ̀mí ọmọ lábọ́kùn ìyá ọba ọmọ òde ìtọ́kọ́rẹ́ mọ́dọ̀dẹ́ ààrẹ ọmọ òde èkó ìyóhun ní ìjẹ ọmọ òjòkó fìrìtìtì kalẹ̀ àríjẹ má gbàgbé yìí bí òró kọlóyè àṣejẹjẹjẹ ìgbò mọ̀rí ọmọ alágbàdo òde ọmọ àtàpẹ́tẹ́ wọnú mi wọ́n ti mọ kí bàbá ẹ̀yìn bàbá tẹ̀yìn lọ́mọ gègèlè lọ́dọ̀ sàn ọ̀yà sọ̀yọ̀rẹ́ mi bàbá láti òun ti kọ́ síbi lẹ́nu ọmọ òkúta mẹ́ta òde èkó ọ̀pọ̀ ṣe mí pẹ̀lẹ́pẹ̀lẹ́ ọ̀pọ̀ ní máa rọra ọ̀pọ̀ nígbà sí ìmọ̀nà kí ni mo wá ṣe ní kó o mọ̀ rẹ́ rí ọmọ àtàpẹ́tẹ́ wọnú mi wọ́n ti mọ kí bàbá ẹ̀yìn bàbá tẹ̀yìn lọ́mọ gègèlè lọ́dọ̀ sàn ọ̀yà gbàgede èkó sùn ọ̀láì níbẹ̀rẹ̀ ẹ̀jẹ̀ kó níbẹ̀rẹ̀ ọmọ ọkọ bẹ̀rẹ̀ lọ ẹ̀rí ẹ̀sìn kì í bímọ méjì nígbò bẹ́ẹ̀ni bá bímọ méjì nígbò wọ́n fi kọ́kọ́ kọ́ sí i wọ́n fi kọ́kọ́ sàn ọ̀yà wọ́n mú yàyà ẹ̀ṣẹ̀rú wọlé ọmọ abẹ́rẹ́ mẹ́ta òde ajé o ọ̀kọ́ tó kù lọ́mọ aráyé fi ránṣọ nínú ní àwọn bàbá ẹ̀yìn gbogbo èèyàn tí bá lọ sínú ọmọ rẹ o bẹ́ẹ̀ bá délé ẹ̀ bá mi yẹ kú ọba aráàfin àgbà mẹ́rin ló torí mẹ́sẹ̀ àwọn ni wọ́n bá mi náà ẹsẹ̀ sígbó ojú orí wọn níbẹ̀ nígbò ọmọ rẹ o ìgbò ọmọ rẹ ìgbò ọmọ rẹ ọmọ alágbàdo òde ọmọ atapátẹ́ wọn náà mi wọ́n ti mọ kí bàbá ẹ̀yìn bàbá tẹ̀yìn lọ́mọ gègèrè lọ́dọ̀ ọ̀sán ọ̀yà gbàgede ègbò sùn ọ̀láì níbẹ̀rẹ̀ ẹ̀jẹ̀ kó níbẹ̀rẹ̀ ọmọ ọkọ bẹ̀rẹ̀ lọ ẹ̀rí ẹ̀sìn kì í bímọ méjì nígbò bẹ́ẹ̀ ti bá bímọ méjì nígbò wọ́n fi kọ́kọ́ sí i wọ́n fi kọ́kọ́ sàn ọ̀yà wọ́n mú
ọmọ lọ́wọ́ fún ìyá ọba ọmọ òjòyè tó fẹ́rẹ̀ mọ́tò járe ọmọ òjòyè kò yí ohun ní ìjẹ ọmọ òjòyè kọ́mìnì kìtìkalẹ̀ àríjà mọ́tàgbé èbí òrókọ lóyè àṣẹjẹ jẹjẹ ayé ọmọ àjọpọ̀ òmìnirin àníyàn lọ́bẹ̀ ọmọ àdúrà bọ̀ ńlẹ́ o. ọmọ àbẹ̀rẹ̀ ẹ̀bọ ọmọ àbọ̀ ọmọlẹ́kọ̀rọ̀wọ̀ ọmọ lájínire ọlọ́run kò yẹ fún kẹ́ òfóṣọ mọ́ di pàbọ̀ lọ́wọ́ ọmọ òjò ọmọ òjò kájà ọmọ àdúró ọmọ wẹ́wẹ́ ọmọ onígbà àkọrọ kábíyèsí o. ó ṣe ó ní tẹ̀lé ìyá wo bàbá mi ló ti ṣe sọ pé Yorùbá dùn nìyẹn. bẹ́ẹ̀ ni ó tẹ́ ò yára tí bá rẹ̀ ṣe pọ̀ mọ́ Yorùbá ni mímú mi ò rẹ̀ mọ̀ pọ̀. èèyàn mélòó ló ní wàásù. Ẹlẹ́dùmarè ọ̀dà ayé àṣẹ̀dá ayé ìgbà lẹ́ẹ̀kan sí gbogbo ilé ìtawí fún Sunday Adéyẹmọ Ìgbòho kárọ̀ ọmọ àrọ̀mọ́ ọmọ àṣẹ bẹ́ẹ̀ ojú olónílẹ̀kẹ̀ ojú bàtà nílẹ̀kẹ̀ ó lékè àtànílẹ̀kẹ̀ ó lékè ó lékè o agogo kúrò ní ráyàwòrò tí ń mú ìgbà nígbèrè èmi ní ògbé àwọn ọ̀tá ọ̀tá ilé ọ̀tá àtà àbàmọ́ ṣe bẹ́ẹ̀ ní bá dárò náà lẹ́sọ̀ láyọ̀ ni ó ń àdúrà lẹ́nu wa ní láti máa ṣe fún olóyè Sunday nítorí pé ìjà tó ń jà ní ìṣe ara ẹ̀ nìkan. Kókó tó kàn wá bẹ́ẹ̀ ni pé òfin wà àṣà wà. A lè dúpẹ́ pé Sunday tó ń jà ìjà tó ń jà yìí ìwọ tó ń jà ìjà tó ń jà kò dájà. Ó ní àwọn olùbádámọ̀ràn bíi dókítà bíi pòfẹ́sọ̀. Ẹgbẹ́ kí ni sí ìfọ̀dà. Once again, Koiki Media bring up results to us today being 17th of August 2025. As you can see, we are still live at the Palace of Father the Royal Majesty, Ilirua of Irua. So, as we are waiting for the light to be restored, while we are waiting for the rest of it, thank God it has restored back. Thanks for watching and thanks for staying tuned. Koiki Media bring up closer to your doorstep. Gẹ́gẹ́ bí ọ̀rọ̀ mi tí mò ń bá lọ, àwa lè dá lójú pé Sunday Igboho náà ń ṣe gbogbo tó tọ́ àti bó ṣe nítorí pé ó ní àwọn òbílọ́gbọ̀n ọmọ Yorùbá ọmọ Oòduà tó ń fún ní ìmọ̀ràn. A ní pòfẹ́sọ̀, a ní dókítọ̀, a ní lọ́yà tó ń gbà nínú àjẹmọ̀ pé gbogbo tó ń ṣe létòlétò ló ń ṣe láì tàpá sí òfin ìjọba. We're very sorry about the network, so we are back again live. Ìjọba kò ní dàrú, kò ní bàjẹ́, ìjọba Nàìjíríà ni, àjọba ìpínlẹ̀ Ọ̀yọ́ ni, àjọba gbogbo ilẹ̀ Oòduà kò sí ìjọba bàjẹ́ mẹ́. Òní lẹ́yìn kó jẹ́ pé tipátipá láti máa ṣe ètò tó tún yẹ láti jẹ́ kí ìjọba máa lọ dédé. Yorùbá máa gbé lálàáfíà, Fúlàní máa gbé lálàáfíà, Haúsá máa gbé lálàáfíà, Ìgbò máa gbé lálàáfíà, káwọn Tífì máa gbé lálàáfíà, àwọn Pọ́tà, àwọn Dẹ́tà, àwọn Bìní máa gbé lálàáfíà. Àwọn àti ìpínlẹ̀ àlàáfíà
kò séwu láàrin àgbọ̀ gẹ́gẹ́ yẹn ní yẹn ní Nàìjíríà tóbi jù báyìí lọ gẹ́gẹ́ tálàfíà bá ti jọba tí ò sì sí. Maybe 17th of August 2025. We are still live at Irua, live at Irua, where we are reporting live from. Maybe 7th of August 2025. 17th of August 2025. You can see the love. The love is too much. This is arrival of Dr. Chief Sunday Adeyemo Igboho at Irua in Oyo State, Ibarapa Community 7. Ibarapa Community reporting live. 17 one. Yes. Maybe 17 of August 2025. Go to one. This time. Koiki Media bring the work closer to us. Today is 17th of August 2025. We are live, reporting live from Irua community in Ibarapa axis in Oyo State. Now the crowd is massive. You can see the love. Still live here at Irua don't pay by Irua Lawa. Igboho Osha. You can see the love is too much, Igboho Osha. The love is too much, Igboho Osha. Ouagadami. Igboho Osha. Akoni. Oga kan 1 million battalion. Igboho Osha. Okay, good. Where are you by? On va fly, voilà. It's a long ton.
Movement. Once again, break it, I'm making the one that understand. Today's the 2025, our Èrúwà Ìbàràpá Èrúwà nílò Ọ̀yọ́ Ìbàràpá ló ń pè bí Èrúwà ló ń pè bí báyìí Èrúwà ló ń pè bí Èrúwà la wà ní Ìbàràpá nílò Ọ̀yọ́ lókè Ògùn. Ẹ ṣe fẹ̀yìn wa tẹ̀ ń wò wá àbáwá Dr. Chief Sunday Adéyẹmọ Ìbàràpá ló ń pè Èrúwà ló ń pè báyìí Dr. Chief Sunday gbogbo ó ti wà nílùú Ìbàràpá ó ti wà nílùú Ìbàràpá ó ti wà ní Èrúwà nílùú Ìbàràpá ó ti wà ní Oṣà. The love is too much. Ẹni tó gba ayé ń fẹ́ ni. Ẹni táyé ń fẹ́ yàtọ̀ sí ẹni táyé ń bínú sí. Bẹ́ẹ̀ ni o. Ayé ń fẹ́ wa. Kò ní bàjẹ́. Of Dr. Chief Sunday Gbogbo live in Èrúwà, live at Èrúwà.
Go, Sha. Once again, Koiki Media bring work closer to your doorstep. Today being 17th of August 2025. Ibi tá a ṣe wà náà ló ń pè ní ìlú Èrúwà la wà ní Ìbàràpá, Ọ̀yọ́ State ní Nàìjíríà. Ìbàràpá la wà yìí. Èrúwà ní Ìbàràpá ibi tá a wà tí bàbá wa Dr. Chief Sunday Adéyẹmọ tó wà ní ìsinyìí tí gbogbo Ìbàràpá méjèèjì tó ti ń kí wọn káàbọ̀ sọ́dọ̀ bàbá wa. Money picture bro. Yeah, okay, wind up. Get down, select. No, ẹjọ́ mídíà ẹjọ́ mídíà lè jà ní ẹlẹ́jọ́ ní mídíà lè jà ní Osha, Abu Madami, Manu, thank you. Live at Èrúwà. The arrival of Dr. Chief Sunday Adéyẹmọ Igboho. As you can see, the love is massive. The arrival of Dr. Chief Sunday. Yes. Àwọn tó lè wọlé ni wọ́n lè tẹ̀lé wọn. Àwọn tó lè wọlé. Ṣébí jábẹ́ ló máa wọlé. Wọ́n ní mélòó? Ọ̀rọ̀ àkú wọlé tẹ̀lé wọn. Ó yà wọ́n tó bẹ̀rẹ̀. Àwọn méjì àti. Wọ́n aláyẹ̀wọlé sí. Aláyẹ̀wọlé olóòlùwà. Ó yìí wọlé. Kàlá ní kò wọlé. Èmi ni mídíà mi wọlé. Ẹ má rọ wọlé o. Ẹ má rọ wọlé. Aláyẹ̀ ló ń pè ní ọ̀rọ̀ wọlé o. We're in the palace of
Aláàfin ọba Fada ọba Ìrúwà Ìgbẹ́làwà August 17, 2025. Wọ́n lè rí sí ẹbí náà. Okay, àwa ní ààfin bàbá wa Elérúwà of Èrúwà. Elérúwà of Èrúwà. We are the palace of our father Elérúwà of Èrúwà. Olórí bàbá wa Chief Dr. Sunday Adéyẹmọ, the king of Èrúwà of Èrúwà. Elérúwà of Èrúwà. Let's see ní ààfin bàbá wa.